Kú ojúmọ́ àtúnkù àkókò yìí. Yorùbá bọ̀ wọ́n ní obìnrin tí ò sí ọkọ ọkọ wọ́n ní oúnjẹ àná kì í sara jọ lẹ́nu bàbá rẹ̀. Bóbìnrin bá wà tí ń kọ́kọ́ lójoojúmọ́ oúnjẹ àná náà ò ní sara jọ lẹ́nu bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wárí ní ilẹ̀ Yorùbá ní àkókò tí à ń sọ̀rọ̀ rẹ̀ tí à ń bá bọ̀. Bí ẹ bá gbàgbé a ti bá débi wípé mo ti fi hàn wípé kì í ṣe wípé àwọn Aláàfin kì í ṣe gbogbo wọn ni wọ́n ní àṣejù lọ́wọ́, kì í ṣe gbogbo wọn ni wọ́n láṣejù lọ́wọ́. Ẹnìkan sì béèrè ìbéèrè kan pé ṣé Aláàfin ò lè yan Bashorun tiẹ̀? Kò lè yan, kò sì lè yọ, ó sì lè yan. Ọ̀nà tí Aláàfin fi lè yan ni pé bí ipò Bashorun bá ṣí sílẹ̀ kó wo ẹni tó lè fọkàn tán kó yàn kó tì lẹ́yìn. Ẹni tí ilé rẹ̀ bá ti gbé kalẹ̀ ni toró nílé tí ń jẹ́. Tẹ́ ẹ bá gbàgbé mo ti sọ fún yín. Ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ kẹ́ ẹ lè mọ̀ pé bí Aláàfin ti yan Bashorun, àwọn olóyìnbó wọ́n ní absolute power corrupt absolutely, nítorí pé kò sí níta àwọn olóyìnbó ń pè ní check and balances láti ọ̀dọ̀ Aláàfin sí àwọn Ọ̀yọ́ Mesi. Ó mú kí tágbára bá dé ọwọ́ àwọn Bashorun tán tí wọ́n máa ń ṣìwàwù. Aláàfin gbèrú ó yan ọ̀rẹ́ rẹ̀ Jàǹbù ó yàn ní Bashorun pẹ̀lú ìrètí pé ọ̀rẹ́ òun ni bó bá débẹ̀ tán kò ní í ṣìwàwù. Ṣùgbọ́n Yorùbá ní ẹni bá fi ní jọba ẹ̀jẹ̀ rẹ̀ láàtẹ̀ wọlé. Nígbà tágbára gun Jàǹbù tán òun ló yọ Aláàfin gbèrú. Ṣé ẹ ti rí pé lóòótọ́ àwọn olóyè kan wà láàfin bí ìyálé orí, ìyámọrínàrí, ìyámọdẹ, ọ̀nà ẹ̀fà, bàbá àyájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé iṣẹ́ wọn ni kí wọ́n wá àlàáfíà láàrin Aláàfin àti Bashorun. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ìyànjú wọn kì í méso wá nítorí pé agbára pọ̀ lọ́wọ́ Bashorun. Nígbà tó tó àkókò kan wọn ò kó ìsákọ́lẹ̀ lọ sí ààfin lọ́dọ̀ Aláàfin mọ́, ọ̀dọ̀ Bashorun ni wọ́n ń kó lọ. Èkíní Bashorun Gaa lóògùn ó lọ́mọ ogun. Bàbá wa wọ́n ní Àfọ̀njá lówó ìyá ẹ̀ lóògùn, ọlá ti parí sílé wọn, olówó sì tún lóògùn, kí ló tún kù? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń rí tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àṣà tó yẹ ká tẹ̀lé a lè tẹ̀lé mọ́. Ẹni a bá fi síbẹ̀ bí ọba, tí Bashorun bá fi síbẹ̀ bí ọba, ó ti di ẹni ṣẹ̀ńsá àìṣẹ̀ ń bẹ̀rù. Òkùnkùn mọ kí lọ máa ṣe tó máa bí inú. Wọ́n ní mọ̀jì ògbé, wọ́n ló jà ládùúgbò wọn. Wọ́n ní àwọn bí ojú kò lè dọ̀bálẹ̀ fáwọn. Agbolú ajé kò sí gun. Ẹ wo gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn, ẹ rí i pé tó bá jẹ́bi tí check and balances wà kò sí nǹkan tó tó ẹ̀ṣẹ̀ ń bẹ. Ẹ já wá tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni wọ́n fi ọmọ ọba kan Akẹyọ, àwọn ọmọ ọba lọ́yọ̀ọ́ là ń pè ní Akẹyọ, nílé Ifẹ̀ à ń pè wọ́n ní Sòókò. Ẹ jẹ́ kí n mọ kí ni orúkọ tá à ń pa àwọn ọmọ ọba lọ́dọ̀ tiyín. À ń kẹ́kọ̀ọ́ náà nìyẹn. Abíọ́dún Adégòólú gbajúmọ̀ ni, ọ̀làjú ni. Nígbà tí wọ́n mú Abíọ́dún Adégòólú bí Aláàfin ó sá lọ. Ṣùgbọ́n wọ́n wá mélòó sì ni gbogbo ilẹ̀ Yorùbá ńgbà náà mo lè yàn fẹ́ sá lọ tí wọn ò rí mú. Wọ́n rí mú wọ́n sì fi jọba. Ìgbà tí wọ́n rí mú tí wọ́n fi jọba tán Abíọ́dún tún fẹ́ sá. Ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn àwọn olóyè láàfin bíi bàbá àyájì, bíi ìyálé orí, ìyámọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìyámọrínàrí, wọ́n bá sọ̀rọ̀. Wọ́n sì láwọn ó máa kọ́. Wọ́n fún un nímọ̀ràn pé torí pé gbogbo olóyè gbọ́dọ̀ wá sáàfin láti wá kéèpẹ̀. Kí là ń pè ní kéèpẹ̀? Wọ́n á dọ̀bálẹ̀ fún Aláàfin, wọ́n á sì bu yẹ̀pẹ̀, wọ́n á fira, wọ́n á sí orí wọn, wọ́n á sáré lọ ọ̀tá, wọ́n á bu yẹ̀pẹ̀, wọ́n á fira rí, wọ́n á tún wá, wọ́n á tún dọ̀bálẹ̀, wọ́n á tún sáré lọ, wọ́n á tún fi yẹ̀pẹ̀, wọ́n á tún fira orí. Ara ìmọ̀ràn táwọn ìyálé orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ràn rẹ̀ tí wọ́n fún ni wípé gbogbo olóyè lè wá mọ́ kí ọ, wọ́n lè wá mọ́ ṣe ìbà, wọ́n lè wá mọ́ ṣòde láàfin rẹ̀, ṣùgbọ́n má jẹ́ kí Bashorun wá mọ́ lọ máa ṣèbà nílé Bashorun. Tẹ́ ẹ bá gbàgbé ní tí àwọn bí ojú ò lè ṣe nìyí tó lóun ò lè ṣe. Abíọ́dún rò pé ká dọ̀bálẹ̀ fáràrà kò ní ká dìde ká mọ̀ gà mọ́, ó lóun bà bẹ́ẹ̀. Ṣé bóun bá kúkú dọ̀bálẹ̀ inú òun lóso, ó sì ń lọ sílé Bashorun. Síbẹ̀síbẹ̀ kò tẹ́ Bashorun lọ́rùn, òun náà ní ète tiẹ̀, ó ní ète tiẹ̀. Nígbà tó tó àkókò kan òun àti Kakanfò rẹ̀ tá à ń pè ní Ọ̀yálàbí láti Ìjàbàtà, ìlú kan wà tá à ń pè ní Ìjàbàtà, ara ìlú ńlá ni nígbà náà, ìlú ìṣẹ̀ǹbáyé ni. Wọ́n pèrò pọ̀, wọ́n sì kógun wọ̀lú, wọ́n kógun wọlé Bashorun, wọ́n sì fòpin sí ìjọba Bashorun. Wọ́n balé Bashorun jẹ́, wọ́n lé gbogbo àwọn ọmọ Bashorun kúrò nílùú. Àwọn kan ní wọ́n pa gbogbo ọmọ Bashorun. Àwọn òpìtàn jẹ́ kó di náà yìí pé wọn ò pa gbogbo ọmọ Bashorun. Bí wọ́n bá tiẹ̀ pa kò dájú. Bashorun gan-an ni tájẹ́ẹ̀tì wọn, ní àfojúsùn wọn, wọ́n sì rí i pé wọ́n lé kúrò nílùú. Bẹ́ẹ̀ ni àlàáfíà dé sí Ọ̀yọ́. Abíọ́dún sì ṣèjọba dáadáa. Abíọ́dún ló fòpin sí òwò ẹrú ṣíṣe nítorí pé ara ohun tí ó máa ń fa ìjà jù ni pé Aláàfin gbọ́dọ̀ ṣí ogun
fún àwọn Ọ̀yọ́ Mesi. Ẹ má gbàgbé pé gbogbo wọn jagunjagun ni wọ́n. Aláàfin náà jagunjagun ni, ṣùgbọ́n kì í ṣe gbogbo Aláàfin ni jagunjagun. Àwọn kan wà tó jẹ́ pé ẹ̀ṣọ́ làwọn gan fúnra wọn. Tí n bá sọ pé ẹ̀ṣọ́ ni wọ́n, kò túmọ̀ sí wípé wọ́n jẹ́ ọmọ Ìkòyí ẹ̀ṣọ́ tàbí wọ́n jẹ́ ọmọ ẹ̀ṣọ́ níbìkan. Ẹ̀ṣọ́ Ìkòyí ọ̀tọ̀, Ìkòyí ẹ̀ṣọ́ ọ̀tọ̀. Àwọn wọ̀nyí wọ́n mọ̀ nípa ète ogun, ṣùgbọ́n Abíọ́dún kì í ṣe jagunjagun. Oníṣòwò lòun náà bí Agbolúajé. Àwọn kan tilẹ̀ sọ wípé ìran Agbolúajé ni. Ó sì nífẹ̀ẹ́ sí àlàáfíà. Ó wá wò wípé kí làá máa kó ọmọ ìyá ẹni tà lẹ́rú sí. Ìlú kan wà tí wọ́n ti ń tẹrú nígbà náà. Bóò ní ìlú ọ̀hún ṣe jẹ́? Ìlú olókìkí ni. Àwọn wo ló dá ìlú yìí sílẹ̀? Níbo ni wọ́n ti wá? Kí ni ète wọn tí wọ́n fi dá ìlú náà sílẹ̀? Kí là ń porúkọ ìlú ọ̀hún lónìí? Ẹ jẹ́ kó dinú abala tí ó tẹ̀lé ilé yìí. Ẹ má gbàgbé gbogbo ohun tá à ń wí náà ni wípé àníṣe ẹ ti ètò yìí lọ́wọ́, ẹ tì í lẹ́yìn, ẹ rán ètò yìí lọ́wọ́, ẹ tì í lẹ́yìn, nítorí pé wọ́n ní ìsínwó ìkòròwó wọn ẹja bá dìjọ wò lálẹ́ odò gígùn ní egun. Èmi ò ní kú, ẹ̀yin ò ní kú. Ẹ má gbàgbé stúdíò wa ń lọ lọ́wọ́, ìwọ náà lọ́wọ́ sí. Ẹ̀yin pè mí, á lọ́wọ́ sí, á ṣe, á mọ̀. Ọlọ́run ràn yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ ti ní ká béèrè kí ló ń tẹ́ ẹ lè ṣe, àtúntì ń pè yín. Ọlọ́run ó ran gbogbo wa lọ́wọ́, ojú òní ti wà. Ẹ jẹ́ ká ní stúdíò yìí. Lábẹ́ stúdíò yìí ètò kan máa wà ńbẹ̀ tá à ń pè ní Mọ Orísun Rẹ. Kí n tó lọ, ẹ̀yin kan ń béèrè wípé báwo ni Ọbàtálá ti jẹ́? Ṣé ẹ rí ohun tẹ́ ẹ bá gbọ́ níbí? Ó yàtọ̀ sí àlọ́. Ó yàtọ̀ sáà lọ. Ṣé ẹ mọ̀ kí mo sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà? Odùduwà fẹ́ràn, Odùduwà ò fẹ́ràn, ọmọ Ilé-Ifẹ̀ l'Odùduwà o. Lérè ọlá òdìdì lérè ọlá lórúkọ ẹ̀ ń jẹ́, mo sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà o. Ọbàtálá mẹ́mu yó, ó ṣe kínní, ẹjẹ́ á ní sùúrù, á gbọ́ gbogbo ẹ̀ ní kíkún. Yóò gbé wa rìnrìn àjò, ó ṣeé ṣe, kì í tiẹ̀ ṣe kó ṣeé ṣe. Àádọ́dọ̀ bàbá wa Ọba Lẹ́sùn Tifẹ̀ tí wọ́n jẹ́ custodian Ọbàtálá. Á sì dọ́dọ̀ bàbá wa Olúfọ́n Kábíyèsí Olúfọ́n Adé. Ọmọ mo ní láńlé mo lépo ńlé mo jẹ láni funfun lórí òòlù lọ́ba nìfẹ́ láàyè. Ẹni mo bàbá yín lájẹ́ òkúkú purọ́, orí ẹ̀jẹ̀ èèyàn ní fi mú kọ ọ̀dájí, egun abuké ní fi tẹ̀pá òṣòro. Kábíyèsí ọmọ kẹ́ẹ́ làgbárò ńlé Olúgbọ́n. Ẹ̀yin náà ti gbọ́ o, àwọn èèyàn láwọn fẹ́ mọ̀. Àádọ́dọ̀ yín, mo sì mọ̀ yín, ẹ̀yin náà mọ̀ mí. Ẹ nífẹ̀ẹ́ ìtàn púpọ̀. Ọ̀rẹ́ mi Adélọ láti Àbújá, á dáhùn gbogbo ohun tẹ́ ń fẹ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Bàbá wa Òjó láti UK, màmá Òjó náà ni láti Ìkálẹ̀ Ìlàjẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tí mi ò lè máa dárúkọ. Òwe àbúrò mi pàtàkì, ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn mi. Ọlọ́run ràn gbogbo yín lọ́wọ́. Ọkàn wa ó balẹ̀. Lẹ́ẹ̀kan sí mo kí yín o. Ẹ jẹ́ á pàdé nínú abala tó kàn. Yóò dára fún wa. Ire o.